náà ẹ̀yin èèyàn mi ní orí TikTok ẹ bá mi wo ewé yìí dáadáa. Ṣé ẹ ti rí? À ń pè ní ewé ejìnrìn wẹ́wẹ́. A máa fi ń ṣe oògùn àgbo tán máa ń gbo báyẹn tì mọ́. Òun leléyìí, mi ò ní fún yín ní. Yálà ọmọ yahoo ni, yálà ẹni tó ṣe wípé ó ṣiṣẹ́ ṣọ́ọ̀bù, ó ń ṣiṣẹ́ ọjà ńláńlá, ó dẹ̀ fẹ́ kó máa rí owó dáadáa lórí ọjà òun. Ẹ wo ewé yẹn dáadáa, ẹ wo dáadáa, ṣé ti rí? So fún ìwọ tó bá ṣe wípé èyí tí wàá fi lọ máa sẹ́ndì owó kan sí mi, torí àwọn ọ̀pọ̀lọpọ̀ kún rí TikTok nídìí tán jẹ́ 419 tẹ́wọ́n wà lọ máa sẹ́ndì owó kan sí mi tọ̀ ní bìlífù nù mí ni mò ń sọ o. Tún lọ ṣe eléyìí wò bóyá ó ń rọlẹ̀ ní tó ń bá sọ̀rọ̀. Èyí tẹ́ fi máa sẹ́ndì owó sí mi tí n fi ní mọ iye èèyàn tó sẹ́ndì owó sí mi tán fi pè mí 419 yẹn, mi ò fẹ́ kórúkọ tèmi ó bàjẹ́. Nǹkan tí mò ń sọ nìyẹn. Sẹ́rí ewé yìí ẹ wo dáadáa, ọmọ yahoo lè lò ó. Kò sí bí eré ọmọ yahoo ń ṣe burú tó, kò sí bó ṣe sọ pé òun ò rówó gbà tó bá ti lo sẹ́yìn tó bá lóun ò rówó gbà, eré ẹ̀ ti burú nìyẹn. Àwọn orogún ilé ìyálàyà ẹ̀ wọ́n ń dà láàmú nù. Bó ṣe rí nìyẹn. Ẹ wàá ja ìwé yìí, tẹ́ bá ti já ẹjà tí ó pọ̀, ẹ wàá lọ ra ike funfun 150, ike funfun oní 200, oní 250 náà ta, àmìyẹ tán tà lẹ́kọ̀ọ́, àmìyẹ tán tà ní everywhere ìlú bí tẹ̀ bá àti ẹ̀wà, mi ìmìyẹ tán tà ń bẹ tó sáré jẹ́ ike funfun. Tẹ́ bá ti wá ike funfun yẹn, ẹ wàá lọ ra alágẹmọ àyè yẹn, ẹ máa wá jù sí inú ike funfun yẹn, ẹ máa wá já ewé ejìnrìn yìí tó pọ̀ dáadáa. Ẹ wàá kó lé ọ̀gà àyè yìí, ẹ máa wá kó lé lórí. Ẹ kó efinrin yìí bò lórí ejìnrìn wẹ́wẹ́ yìí, ẹ kó bò lórí mọ́lẹ̀ lẹ́. Tẹ́ bá ti kó bò lórí mọ́lẹ̀, ẹ wàá lọ ra ọtí ṣìnáàpù. Ọtí tẹ́ bá ti dà lé lórí, òun lẹ máa dà lé iṣẹ́ yìí lórí. Ẹ lè lọ ra ọtí ṣìnáàpù 2, ẹ wá dà lé orí iṣẹ́ yẹn ní orí. Ó máa kún ẹnu ẹ̀ dókè. Ẹ máa wá fi ike bò ní orí. Ẹ máa wá lọ ra aṣọ funfun ọ̀pá kan. Ẹ máa wá lọ gbé iṣẹ́ yìí sí orí aṣọ funfun. Orí aṣọ funfun lẹ gbúdọ̀ gbé lé lórí. Ó máa lo ọjọ́ 3 nínú ilé kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lò ó. So tó bá ti wá di ìjọ́ kẹta yẹn, bọ́bá tún fẹ́ kí n bọ́ ṣe, torí kò sí nǹkan tó ń rí ṣe. Bọ́bá fẹ́ kí n bọ́ ṣe, ewé ò tí ì gbẹ, ń bọ̀ ṣe. Kò sẹ́ẹ̀dì owó wàhálà mi ni, torí àti rúngbó kiri nísìnyí báyìí ò rọrùn. Kò rọrùn o. Kéèyàn máa rúngbó orí burúkú kiri, kéèyàn lọ lè pàdé tùkú. Ayẹ́pẹ́ ẹni òun sì gbówó nìyẹn. Kò sì sí oògùn tùkú tí tùkú bá tólúwa rẹ̀ ò sí béèrè sá. Ẹ wàá mú un. Tẹ́ bá ti ṣe báyìí, tó bá ti wá di ìjọ́ kejì, ẹ máa bù sínú glass cup tó wà ní orí ọtí tẹ́ rà yẹn. Ẹ wàá máa sọ wípé bí a bá fa ejìnrìn máa ń fa igbó ni. Kó lọ fa olóore, kó lọ fa aláàánú wá fún mi lénìí ibi tí mi ò ro kan owó sí. Ìwọ tó bá níṣẹ́ lọ́wọ́ kò lè ṣiṣẹ́ fún ọ. Bẹ́ẹ̀ ni, eléyìí tán máa ní ojú kan tọ́ka bá jókòó sí, ibẹ̀ ni jẹ́rẹ tí wọ́n ń bá yẹn. Ọ̀ ń tanra rẹ̀, ọ̀ níṣẹ́ lọ́wọ́ ní ojú kan tọ́ka bá jókòó, ọ̀ ní rí nǹkan kan. Ọ̀ka ti ṣiṣẹ́ kalẹ̀ lẹ́ẹ̀kó tó jókòó sójú kan kó tó mọ jẹun ni. Ọ̀ ní rí 1 naira tó bá níṣẹ́ lọ́wọ́. Ọ̀ níṣẹ́ lọ́wọ́ lójú kan tọ́ka bá jókòó sí, wèrè ń gbélé yín wèrè. Ẹ máa gbọ́ mi. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ tán, ẹ wàá gbé sórí aṣọ funfun. Ẹ wàá mọ ní, tẹ́ bá ti wá bù láàárọ̀ ìjọ́ kẹrin, ẹ wàá mọ ní, tá bá fa ejìnrìn máa ń fa igbó ni. Kó lọ fa olóore, kó lọ fa aláàánú wá fèmí lágbájá ọmọ lágbájá lénìí. Ibi tí n ro kan owó sí, kí n rí owó ń bibẹ̀, kí n rí ajé ná, kí n rí ajé lò. Torí aṣọ aláṣọ báyìí ni ọ̀gá ń dàbúra. Kí owó olówó di tèmi lágbájá ọmọ lágbájá lénìí, kí n rí èrè ní orí iṣẹ́ mi bí tí mi ro kan owó sí lénìí, kí n rówó bẹ́ẹ̀. Ó dá mi lójú. Ẹ lọ bá mi dán iṣẹ́ yìí wò. Kí ni jẹ́ pọ̀ rówó lọ́jọ́ yẹn? Ó rówó o. Kódà ẹni tó ti promise rẹ̀ tí iṣẹ́, àmọ́ ẹ tún wá máa gbọ́ gbogbo ẹ̀ ara lo oògùn. Àmọ́ kò sí bí eré èèyàn ṣe yí tó. Kò sí bí girama ṣe da èèyàn láàmú tó téèyàn bá lo iṣẹ́ yìí. Ẹ máa tán pè ní girama, àwọn mọ́mì mi. Kò sí bí wọ́n ṣe dà yín láàmú tó. Ẹni òun ò rí titi ẹ̀. Iṣẹ́ yìí dáa púpọ̀. Tọ́tí yẹn bá ti ń tán, ẹ máa ra ọtí mi, ẹ máa dà lé lórí. Ìwọ tó bá mọ̀ pé o lè rí ìṣe lọ́dọ̀ rẹ̀, ń gba owó lọ́wọ́ rẹ̀, àmọ́ ó kéré jù, ń gba 15,000 naira. Ọ̀gá téèyàn bá ra ọ̀gá yẹn lásán gan 3,500 náà ń tà.
3-5 àtowó tí ń fi wọnú gbó oríṣiríṣi wọ́n tún ṣẹ̀ṣẹ̀ bọ́ ṣe gbogbo wàhálà yìí wọ́n bọ̀ sẹ́ndì ẹ̀ sóko. Iṣẹ́ yìí gan ti tó yàn lò kọkàn dára wá ọṣẹ kékeré kan kọ́ máa lò mọ́ ni iṣẹ́ tó jẹ́ dáadáa ni 3-4 lògùn tó bá jẹ́ 3-4 lògùn tó bá jẹ́ àdúrà wo gbà ẹ bá mi máa dán iṣẹ́ mi wò lè wọ́rọ̀ ojú ọ̀nà wọ́rọ̀ ayé.